Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, wọ́n bá ní Ashley o, pé kábíyèsí ó ti yọ orúkọ Ògúnwùsì kúrò nínú orúkọ Ashley. Wọ́n ní kí ló fà á? Wọ́n ló fi fẹ́ sun gbogbo ẹ̀jẹ̀ jáde lójú ẹ̀ lénìí. Pé kábíyèsí ní ó jẹ́ Ògúnwùsì mọ́ títí ayé àìnípẹ̀kun. Wọ́n láàmì o. Wọ́n nítorí ẹ̀ pé Ashley pé gbogbo atrocity tó commit láàfin. Ọlá wọ́n bá ń dẹ̀ kúrò láàfin. A tún padà wá, wọ́n tún dáríjì. Tó tún tẹ̀lé, a tún bá ń dẹ̀ láàfin nítorí one thing or the other. Pẹ̀lú gbogbo atrocity tán ló ń commit. Wọ́n ló ga ó kẹjẹgbẹ́ ó lágbára o. Wọ́n ní kábíyèsí ní kán tilẹ̀ pé anybody tó bá tún tó ń rí tó sọ pé ó jẹ́ Fọláṣadé nìkan orúkọ bàbá ẹ̀ ní kó máa jẹ́ o. Kò sí orúkọ anybody kó má fi orúkọ Ògúnwùsì sí orúkọ Ashley mọ́ o. Pé kí gígogoro má gúnni lójú pókèrè la fi ń yẹ̀. Wọ́n ní nǹkan tí Ashley ṣe pé bí iyanrìn òkun wọ́n lè ẹ̀ṣẹ̀ ó gọtí o. Wọ́n ní tó wá ṣe tí kábíyèsí fi wá bínú tán. Wọ́n ní ṣe Ashley ó mú orúkọ àwọn ọ̀bẹ́ta yẹn ó mú lọ sí Ifá shrine. Wọ́n ló lọ deposit orúkọ àwọn ọmọ yẹn síbẹ̀. Ó tún wá mú àti fọ́tò àti orúkọ ó lọ deposit ẹ̀ àti àwọn àti Tadé ní káwò àwọn lágàgà pé ó wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀. Pé Ashley wá ń retí pé ìtòdẹ́kù ni pé kó máa announce orúkọ Ashley fún rẹ̀. Torí a lè sọ pé àwọn ọmọ ọlọ́mọ torí wọ́n ní ìka tó bá ṣẹ̀ òun ni ọba ń gé o. Pé orúkọ ọmọ Ashley kankan náà wọ́n lè dárúkọ pé ṣùgbọ́n Ashley wọ́n ní arígi ṣẹ́gi tó bá ṣe igi ó máa forí ara rẹ̀ fọ́n rù ni. Pé ó wá ń retí pé kó dárúkọ òun pé òun ni òun máa forí gbé gbogbo ègún àti èpè àti orí burúkú tó ń wíìchì àwọn ọmọ ọlọ́mọ tó ń wíìchì ọmọ nìkejì. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n láṣìírí ló tú débẹ̀ o. Tó fi mọ̀ pé nǹkan tí Ashley lọ ṣe ní shrine tó lọ forúkọ àwọn ọmọ Naomi tó fi lọ deposit sí shrine o. Wọ́n ní ni wọ́n bá rí mú wọ́n bá rí gbọ́ àṣírí ẹ̀ tú. Wọ́n ní kábíyèsí ní pé lè pọ̀ ju Ashley eléyìí òun kò sí rẹ́mẹ́dì. Ṣé àmọ́ pé ó ti lọ bá Naomi ó ti wá bẹ̀bẹ̀ láàfin títí. Kábíyèsí ní òun kọ́ pẹ̀lú ẹni tó ṣẹ̀ kó lọ bá. Wọ́n ní bó ṣe ń gé lọ́wọ́ ló ń wò òrùka. Bó ṣe ń gé Ashley lọ́wọ́ ló ń wò òrùka. Wọ́n ní gbẹ̀yìn ẹ̀ ló tún lọ mú orúkọ àwọn ọmọ yẹn lọ sínú shrine. Pé ó ń retí àti sùn akàn. Wọ́n dẹ̀ tó bá retí àti sùn akàn máa pẹ́ létí odò. Òun lọ Ashley o. Wọ́n ní kábíyèsí wá sọ pé láti òní o títí ayérayé kí ó ti yọ orúkọ Ògúnwùsì kúrò nínú orúkọ Ashley o. Pé therefore anybody má tó àdírẹ́sì Ashley Ògúnwùsì Ṣọláṣadé mọ́ orúkọ Ògúnwùsì mọ́ o. Pé wọ́n ló bẹ̀bẹ̀ pé kọ́ má ti ṣí. Wọ́n ò gbọ́dọ̀ rí Ashley pé kábíyèsí ní Ashley ò gbọ́dọ̀ wọnú ààfin òun mọ́. Láíláí ó di láíláí pọ̀ngbá. Kí kábíyèsí káṣẹ́ gùn ún. Torí eléyìí Ashley àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin gbogbo atrocity tó ti ṣe ó ti sú gbogbo ayé. Íńtánẹ́ẹ̀tì ń rè ní orúkọ Ashley number 1 ni.
wọ́n ní ìsídà kí Ashley kó máa lọ kúrò ní sàkání òun. Ó ní thank God kábíyèsí ti fi wọ́n ti wíìlì ilé fún gbogbo wọn o. Wọ́n ní kó lọ sí Lekki Mansion. Bí kò yí mansion ni bí Lekki Mansion pé kí kábíyèsí ní kó lọ máa gbé bẹ̀ pé wọ́n gbọ́dọ̀ rí sàkání ààfin mọ́ o, pé wọ́n gbọ́dọ̀ ṣí ààfin. Wọ́n pé kábíyèsí ti gave order anybody bá tún sílẹ̀ kọ̀ọ̀kan Ashley wọnú ọgbà yìí pé òun tọ̀ wọ́n ó wà nù ewu ìdájọ́ pé díàfọ́ Ashley máa lọ o, pé lè pọ̀ jù o, pé lè ti ní kábíyèsí lára pé Ashley máa lọ pé lè ti pọ̀ jù. Àṣé wọ́n ti ẹ̀ nílé lóríṣiríṣi tí kábíyèsí ti kọ́lé fún wọn ní àti Lekki Mansion àti gbogbo ẹ̀. Wọ́n ní kábíyèsí ti ní kò gbọ́dọ̀ wá sí ààfin òun mọ́. Ó dáa náà ṣe bó tiẹ̀ wọ́n tiẹ̀ kábíyèsí tiẹ̀ ti ṣàánú fún gbogbo wọn. Ó ti dá gbogbo wọn lọ́lá. Wọ́n yóò tọ̀nà wọ́n wá ń wá bẹ́kùnbẹ́kùn. Níbo náà ti ń ṣe irú ẹ̀? Ayọ̀ jù ó máa ń pa ni o. Àánú kábíyèsí ṣe mí. Ọlọ́run kó ṣàánú fún wọn. Àṣé kò máa dá kéèyàn máa dẹ́ṣẹ̀. Àṣé kò dáa kí èèyàn fi ẹ̀ṣẹ̀ ṣe ibùgbé. Ẹ̀tì kábíyèsí àtọrọ dáríjì àwọn ìpọ́ Ọlọ́run ti dáríjì yín torí gbogbo ètí àwọn túláàsì tí kábíyèsí lọ gbé sáàfin tán pera wọn ní ìyàwó ṣùgbọ́n àlè ni wọ́n o. Àwọn àlè kábíyèsí wọ́n pọ̀. Àwọn yẹn kàn jẹ́ ẹni tí ó ní opportunity àbí tán ní lọ́ọ̀kì tí kábíyèsí fi gbà wọ́n sáàfin. Àìmọye àwọn tó wà ń ta ṣùgbọ́n kò tẹ́ wọn lọ́rùn. Kò tún tẹ́ wọn lọ́rùn pé àwọn làwọn ń jẹ alábàá wọ́n tún kọjá àyè wọn, wọ́n tún ń jẹ ayé ìjẹkújẹ. Àwọn ọmọ ọlọ́mọ tí kábíyèsí tó fẹ́ láti kékeré jòjòló ìyàwó gidi tọ́lọ́run fi fún. Àwọn náà jẹ́ kí kábíyèsí fi ayọ̀ fọ́. Wọ́n dẹ̀ wọ́n wá ṣiṣẹ́ lé lórí gidi gan. Wọ́n ṣiṣẹ́ yẹn ọ̀túnmọ̀pọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n fẹ́. Wọ́n dára wọn láàmú. Wọ́n da kábíyèsí láàmú. Wọ́n fi kábíyèsí lákàlàkà. Wọ́n fi lógbòlógbò. Ọlọ́run ni ò jẹ́ kẹ́mi bọ́ o. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní òun àtàwọn nǹkan ní ẹ̀ pé wọ́n máa ṣe ọṣẹ́ fún wọn. Ààrẹ náà sọ pé wọ́n lọ dẹ́pọ́sìtì orúkọ àwọn ọmọ yẹn. Àwọn ọ̀bẹ́ta ní Shrine àti Tade nìkan o. Ẹni tó bá náà máa mú ènìyàn ọ̀la náà máa mú òun lọ́rọ̀ àwọn túláàsì àwọn àlè kábíyèsí yẹn. Ẹ̀yin èèyàn mi ẹ rí pé kí Ọlọ́run kó fún wa ṣe. Ká gbàdúrà kí Ọlọ́run kó fún wa ṣe, kó fún kábíyèsí ṣe, kó fún Naomi ṣe. Kí Ọlọ́run kó gbọn ọwọ́ àwọn pípù yìí kúrò nínú èkuru tó ń gbọn ọwọ́ sí láti ẹjọ́ yìí. Kíákíá kábíyèsí ti dáríjì o. Kábíyèsí ẹ̀kọ́ ẹ̀gbọ́n àjẹ́ àṣẹ apẹ́ lẹ́nu. Kí ló ń jẹ́? Irùkẹ̀rẹ̀ apẹ́ ní ọwọ́. Ẹ ṣé o Jésù. Ẹ túbọ̀ bá kábíyèsí ṣe ilé ayé ẹ̀. Kọ́kàn kábíyèsí àti ti Naomi kan balẹ̀ o. Torí àwọn túláàsì kọ́lọ́run kó yọ gbogbo àwọn túláàsì kúrò nínú ayé kábíyèsí àti àwòyẹ Naomi kan rọ́nà lọ. Wọ́n ní nǹkan tá ní ká sọ fún wa ni pé bó ṣe nǹkan tó mú kí kábíyèsí yọ orúkọ Ashley kúrò ní Ògúnwùsì kúrò ní orúkọ Ashley o. Ẹ̀yin èèyàn wa mo ní kí n sáré ta yín lólobó pé ìta tó rí gbọ́ ni o. Ọlọ́run bá mú ìlérí kábíyèsí ṣẹ o. In Jesus name, amen. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọlọ́gbọ́n jùlọ ṣe gan ni bó ṣe ń tẹ́tí sí wa. Tá a bá mú gbogbo àwọn update yìí wá fún yín, á jẹ́ pé ṣẹ́ ni. Torí ẹ̀yin èèyàn mi tó tẹ́lẹ̀ ń kẹjọ, tó gbọ́n, tó mọ bó ṣe ń dá sọ̀rọ̀.
ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Olúwa wa, àmín. Ẹ bá share, ẹ bá like, kẹ́ ẹ bá comment lé lórí, kẹ́ ẹ wá fi ìtókù sí, kẹ́ ẹ fi ìtókù sí comment section, kẹ́ ẹ bá wa share. Ààbò Ọlọ́run á dájú. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé gan ni. Bye.